ìta ń bá lọ láti ìta ń bá lọ ìta ń bá lọ ìta ń bá lọ òun náà ni wípé ọ̀rọ̀ nípa fíkì tawhid láṣẹ láyà torí pé méjèèjì kò ṣe separate mùsùlùmí ò lè separate tawhid kúrò nínú fíkì bẹ́ẹ̀ ni fíkì ò ṣe separate kúrò nínú tawhid ìdí tí ò fi fẹ́ ṣe separate ni wípé fa'arifuni qabla an ta'buduni ẹ mọ̀ mí kẹ́ ẹ tó sìn mí bí ẹ bá mọ Ọlọ́run tó bá mọ Ọlọ́run tán o gbọ́dọ̀ sìn ni o sì gbọ́dọ̀ sìn lọ́hun láláì mọ́ mọ́ Ọlọ́run ìdí tí ò fi ṣe separate nìyẹn Ọlọ́run sì sọ fún wa nínú Al-Qur'an pé ní fa'alam annahu la ilaha illa huwa so ilmu tawhid ó ṣáwájú ilmu al-fiqh so tawhid yìí láwa yà bàrà síbẹ̀ lórí ìgbẹ̀nà fíkìú tí a ń bá lọ fúnra fíkìú tọ́hárà wa salat orí tọ́hárà láwà àti omi wo ló yẹ ká fi sàlùwàlá báwo ló ṣe yẹ ká ṣe irú omi wo ló wà èwo ló lálàáfíà èwo ni ò lálàáfíà òǹlà a fẹ́ bọ́ sínú àlùwàlá láfi wá ní ká máa mú un làábọ̀ra wọn láfi wá mú fíkìú tawhid wọlé níbi ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì sísìn mo rò pé ní pẹ̀lú ògùn Ọlọ́run á fẹnu fíkìú tawhid gún díẹ̀ lẹ́ni ká tó padà sí inú fíkìú tọ́hárà tí à ń bá lọ. Inshallah. Nínú tírà tawhid tí à ń wò fúnra wa tá à ń bá lọ fúnra wa tírà tawhid tí wọ́n ń lò ní ilé kéwú Azhari Usuluddin as-saf al-awwal al-idariyya. now ní a sọ fún wa pé tàrífù ilmu tawhid a kàn fẹ́ rí káàpù gbọ́n tàbí káàpù ká tó wá fi títí ibi tá a máa fi ti gún sílẹ̀ ní a máa fi kùn sí a máa fi gún bẹ́ẹ̀. now at-tawhid fi al-lugha. tawhid nínú èdè tá a bá ní tawhid láti ibi ni ó ti wá láti bí wahada yuwahidu tawhidan ó ṣe lọ́kan yóò ṣe lọ́kan ó ṣe ní ìjọ kan ṣoṣo là ń pè ní tawhid. al-ilmu bi anna ash-shay'a wahid. ìtumọ̀ tawhid náà ni wípé ká mọ̀ wípé ní nǹkan kan ẹyọ kan ni ìmọ̀ nípa wípé ní nǹkan kan tọ́lọ́run tí ó ti ń sọ fún wa lọ́gà ló ń fi ń tú o lọ́gà ó fẹ́ fi ó ń tú ó mọ̀ ń túmọ̀ rẹ̀ fún wa wípé ní dáńpẹ́ ní tawhid òun náà ni nǹkan kan ká mọ̀ ìkágbà wípé ní ẹyọ kan ni wa fil istilah ilmun nínú ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ilmun òun náà ni ìmọ̀ yub'athu fi ìmọ̀ tí ó máa wádìí bayanu yóò máa wádìí ìmọ̀ ilmu tawhid nínú ìfọ́síwẹ́wẹ́ at-tawhid òun náà ni ilmun ìmọ̀ kan ni yub'athu tí ó máa wádìí fi bayani àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nípa ntó pọn dandan ntó pọn dandan wa ma yajuz àti ntótọ́ ọ̀tọ̀ ni jawaz ọ̀tọ̀ ni wajib nǹkan lè pọn dandan kó má tọ́ ọ̀tọ̀ ní kí nǹkan pọn dandan ọ̀tọ̀ ní kí nǹkan tọ́. wa ma yastahilu fi haqqi Allahi ta'ala. wa ma yastahilu fi haqqi Allahi ta'ala àti tí ò lẹ́tọ̀ istihala tí ò lẹ́tọ̀ fi haqqi Allahi ta'ala nínú ìwọ Ọlọ́run ọba àwọn kankan bẹ kò lẹ́tọ̀ ká sọ nípa Ọlọ́run ká fi tì sọ́dọ̀ Ọlọ́run ká fi pe Ọlọ́run ká fi kópo péré Ọlọ́run àwọn kan wọ̀nyí àwọn kankan ìmọ̀ kan lè yẹn ó fi mọ ntọ́tọ́ àti tí ò tọ́ ìmọ̀ tí yẹn máa fi mọ ntọ́tọ́ láti irú nǹkan tẹ́ lè fi tì sọ́dọ̀ Ọlọ́run àti tí lè fi pì sọ́dọ̀ Ọlọ́run kí ni ìmọ̀ yẹn ilmu tawhid naam wa ma yajuz àti ntọ́tọ́ àti tí ò tọ́ wa ma yajib wa ma yastahil fi haqqi ar-rusul alayhimus salam àti nǹkan tí ò tọ́ nínú ìwọ̀ tí ń bẹ fáwọn òjíṣẹ́ alayhimus salam. àwọn kankan àti pé ní àtúnlẹ̀ fi ròyìn òjíṣẹ́ because tá a bá ń sọ̀rọ̀ Ọlọ́run tá a bá fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ọba àwọn ẹnìkan ló jẹ́ intermediary láàrin àwa èèyàn tó kù pẹ̀lú Ọlọ́run ọba òun náà làwọn òjíṣẹ́ wọ̀nyí àwọn òjíṣẹ́ wọ̀nyí ìwọ̀ kan bẹ fún wọn kò tọ́ fún wọn kó wà lọ́wọ́ kó wà lára kó wà lọ́dọ̀ ẹni tá a bá pẹ̀lú Ọlọ́run tó fẹ́ jíṣẹ́ ní tọ́lọ́run bá rán sí wa sáwọn ẹ̀dá tó kù kò tọ́. wa bayanul umuri sam'iyya. kásì ìmọ̀ kan ni tí ó mọ ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ òun náà ni àlàyé àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ àsàmúyíyà àwọn ọ̀rọ̀ tó yẹ pé ní agbọ́ ni ìmọ̀ rẹ̀ ò sí pẹ̀lú wa gbígbọ́ tá a gbọ́ yìí kìí ṣe lẹ́nu ẹnìkan láti gbọ́ ó gbọ́dọ̀ jẹ́ nípa Ọlọ́run ni ó gbọ́dọ̀ jẹ́
nípasẹ̀ ọlọ́run ni ó gbọ́dọ̀ jẹ́ látọ̀dọ̀ ànábì Muhammad àbí látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run. illa bi ikhbari min ar-rasul. àlàyé nípa nǹkan tá a bá gbọ́. i'timadan ala al-wahy. a sì lè fẹsẹ̀ rinlẹ̀ àyàfi pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam. òun ni ó ṣàlàyé fún wa òun náà sì ní ṣàlàyé kankan fún wa illa i'timadan ala al-wahy. wáàyí òun náà kò ní jòkólẹ̀ kó kàn sọ lórí báyìí wáàyí ni ó fi bá wa sọ̀rọ̀. so tiye so a ṣàlàyé fún wa a sọ̀rọ̀ nípa mawdu' ilmi tawhid. ipò wo ni ilmu tawhid wà a ṣàlàyé pé ní ibo náà gbé sí kí ni tí ó máa sọ nípa rẹ̀ òun náà ni sáàtù tó tá a máa sọ̀rọ̀ tawhid à ń sọ̀rọ̀ sáàtù ni o nígbà pé ní sáàtù òun náà ni gbígbẹ́ngbọ́n àbí táwọn ilé ìbí ní existence kí ni wọ́n ń pè sáàtù ọlọ́run sá pé ní tí a bá fẹ́ sọ̀rọ̀ sáàtù ọlọ́run gẹ́gán pàápàá ọlọ́run sọ ti yẹ pàápàá ọlọ́run mina aisu ma yajibu wa ma yastahil nínú àwọn nǹkan olóko dandan kẹ́ ẹ fi máa ṣàlàyé gbọ̀ngbọ̀n ọlọ́run wa ma yastahil lè fi máa ṣàlàyé sáàtù rẹ̀ gángan rẹ̀ ẹ fẹ́ máa ṣàlàyé gángan ọlọ́run wa ma yastahil àti tí ò lẹ́tọ̀ọ́ gbogbo wa náà la ní sáàtù àmọ́ sáàtù tọ́lọ́run ní ilmu tawhid fẹ́ tìrìtì fún wa èmi nìsín mo ṣe jòkó lẹ̀ sáàtù mi nìsín gángan bẹ́ẹ̀ wọ́n kí ni abdulrasaki gángan tó máa gbé ní abdulrasaki gángan kọ́ o kí ni tó máa gbé abdulrasaki gángan kọ́ kí ni wọ́n mì nìyẹn sáàtù náà ò tí ì yé wọn náà sáàtù náà ò tí ì yé ọ gángan ọ̀nà ok ibo ni sáàtù mọ́tò o drive mọ́tò ibo ni mọ́tò yẹn wà sáàtù tá bá gbé ibo ni mọ́tò yẹn wà ó wà ní garage garage sọ pé mọ́tò sáàtù ni sáàtù tó wà yẹn gẹ́gẹ́ mọ́tò tá bá gbé ní mọ́tò sọ pé ní gẹ́gẹ́ mọ́tò yìí sáàtù ní tó bá sì ti jẹ́ sáàtù yóò máa ní ààyè yóò máa ní àsìkò yóò máa ní ìṣesí yóò lójú yóò ní ibo yóò ní nílẹ̀kùn yóò ní bùtù yóò ní gbá yóò láwo ìtàn pé ní sáàtù nìyẹn àyẹ̀bẹ̀kọ́ now wọ́n á gbé ní okay where is your car kí ló máa fi fún mi lẹ́sìn I'm asking of the sáàtù not only a door of a car I'm asking. gbogbo car. gẹ́gẹ́ rẹ̀ so nígbà tí mo bá bẹ̀rẹ̀ lọ́wọ́ pé okay where is the car kí ló máa fún mi lẹ́sìn. in garage. it's in garage. Garage is a place right. Garage is in a place. Garage tó wà yẹn place tó wà yẹn place kan ní àwọn places tí ń bẹ lórílẹ̀ ayé is not in the heaven is on the earth. So now gbogbo nǹkan ní máa ní sáàtù ẹran ní sáàtù adìẹ ní sáàtù everything ló ní sáàtù ọlọ́run náà wá ní sáàtù ìjábà sí lè sọ pé ní mọ́tò lẹ́kùn mọ́tò yóò mọ̀ dá o sọ pé àti tàbùkù àti kí lásìí yẹn tàbùkù sáàtù mọ́tò yẹn àti tàbùkù sáàtù mọ́tò yẹn báwo ni bùtù mọ́tò yìí kò ti dáadáa kí ni ó ti ní sáàtù yẹn ti ní àbùkù lára tó àwọn ìtàwọn ìjọba fẹ́ discuss lórí sáàtù tọ́lọ́run gẹ́gẹ́ sáàtù tọ́lọ́run gẹ́gẹ́ ló fẹ́ discuss ló fi sọ fún ayé pé ní mọ̀ọ́dú rẹ̀ nítorí treat náà ni pé ní sáàtù Allahi ta'ala ó fẹ́ treat nípa gẹ́gẹ́ ọlọ́run gẹ́gẹ́ min aisu ma yajibu nínú láyé ìjọ pé ní èwo ló pọn dandan wa ma yastahil èwo ló jẹ́ èèwọ̀ ni fún mùsùlùmí láti lè fi ròyìn wa ma yajuzu fi haqqi ta'ala àti ní tó tọ́ nínú hakù nínú ráìtì ọlọ́run gẹ́gẹ́ wasawatu rusulihi àti sáàtù àti gbogbo sáàtù gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ tó ránṣẹ́ àwọn òjíṣẹ́ náà èmi ní sáàtù everybody wà ló ní sáàtù ok yín nísìn báyìí nísìn ẹ wò nísìn tó wà pé mo bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ gbogbo àwọn jama lọ́kọ̀ọ̀kan níbo ni lágbájá wà níbo tàmàdó wà níbo lágbájá wà mo wá mọ̀ ìpínlẹ̀ iskilu ìkànnì àwọn jama kò sí lára àǹdí o bólówà olóhùn ó wà nílẹ̀ Ìgbò sáàtù iskilu bólówà ó wà nílẹ̀ Ìgbò ó wà ní ilẹ̀ yìí sáàtù ìyẹn ni pé ní ojú rẹ̀ imú rẹ̀ etí rẹ̀ ó wà níbì kan ibì kan tó wà kò fún un láyè kí gbogbo sáàtù rẹ̀ tún wà bòmíì. ṣé tí mo rò pé ọgá ti zá ìtàn pẹ̀lú sáàtù so wasamiyat alẹ́tẹ̀ àkọ́lábíà àti àwọn nǹkan tá nàbí sàlàyé fún wa gẹ́gẹ́ bí àjínde nínú títà òyìnbí fẹ́ tìrìtì fún wa ní pé ní ká ní ìgbàgbọ́ nínú ìjínde
wal hisab àti ìṣirò والثواب àti ládàá gbogbo iṣẹ́ tí ẹ bá ṣe láyé والعقاب àti ìyà tọ́lọ́wọ́n bó fi jẹun tó bá ṣe ìwà ìdá والجنة àti والنار àlìjánná tọ́lọ́wọ́n fi sẹ̀sẹ̀ ẹni tó bá ṣe dáadáa والنار àti ìyà iná tọ́lọ́wọ́n bá máa fi sẹ̀sẹ̀ ẹni tí ò bá ṣe dáadáa. وسؤال القبر. su'alul qabri ìbéèrè inú sàárè gbogbo àwọn eléyìí Ànábì ló sọ fún wa kése pé láàmú etí la fi gbọ́ àárí sójú nínú tàwíìdì kí tàwíìdì lálàáfíà òun náà táwọn sọ pé ní tàwíìdì rẹ ò lálàáfíà àkídà rẹ ò lálàáfíà àwọn kinní wọ̀nyí ni ò dúró dáadáa nínú ìgbàgbọ́ nínú mímọ́ rẹ nínú àdìsọ́kàn rẹ nígbà tí mùsùlùmí gidi ò bá lè ní àdìsọ́kàn yìí pé ní ìjíǹde ń bẹ ẹ̀san ń bẹ àlùjánnà ń bẹ gbogbo ẹ̀ ń bẹ min aisu itikọ́dìhà min aisu ó gbọ́dọ̀ ní àdìsọ́kàn rẹ̀ ó gbọ́dọ̀ sọ fún mùsùlùmí gbọ́dọ̀ máa question ní Ọlọ́run pé ní idha kunna izaman wa rufata a inna lamab'uthuna khalqan jadida, you know. So fáìdà ilmu tawhid kí láǹfààní tí ń bẹ fún kéèyàn mọ̀ nípa ilmu tawhid kí láǹfààní tí ń bẹ fún kéèyàn mọ̀ nípa ilmu tawhid kí láǹfààní ẹ̀. al-ula ma'rifatul aqaidil imaniyya. àkọ́kọ́ àǹfààní rẹ̀. ma'rifatul aqaidil imaniyya. àkọ́kọ́ àǹfààní tí ń bẹ fún ilmu tawhid òun náà ni wípé marifatul aqaidil imaniyya. mímọ̀ àwọn àkídà jamu plural àkídà ni al-aqaid al-imaniyya òun náà ni àdìsọ́kàn ìgbàgbọ́ téèyàn kọ́kọ́ mọ̀ marifatan sahihatan mímọ̀ tó lálàáfíà. ibi tọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lè níyì tá a bá ń sọ pé ní ahlus sunnah wal jamaa àti àwọn kan tá a ń pè ní al-wahabiyya as-salafiyya al-mu'asira ibi tí a ti yàtọ̀ síra wa lélẹ́yìí wọn ò mọ sátú ọlọ́run ní kò sí àkídà marifatu sátì láì àkídà tá marifatan sahiha wọn ò mọ bẹ́ẹ̀ a máa ṣàlàyé bẹ́ẹ̀ fúnra wa. wáyé kọ́ masul adilla alayha min al-kitabi wa sunna. a sì gbọ́dọ̀ tá a bá sọ tá a bá fẹ́ máa ní àkídà tó lálàáfíà a gbọ́dọ̀ ní delil there must be a proof min al-kitabi wa sunna àti nínú Qur'an alákọ̀ọ́kọ́ àti kíni wa sunna àti sunna wal aql mẹ́tẹ̀ẹ̀ta yìí ó gbọ́dọ̀ dúró fún yàn lèyìn ó fi ní àkídà àdìsọ́kàn tó lálàáfíà dáadáa. Naam. Fa'idatu thaniya. àǹfààní ẹlẹ́ẹ̀kejì alfa'ida athaniya àǹfààní kejì fún mímọ̀ ìmọ̀ tawhid. Naam. al-qudratu ala raddi al-qudra èèyàn máa wà able ala raddi shubuhat al-mushakkikin. you will be able to reject to refuse ala raddi shubuhat al-mushakkikin. àwọn tó fẹ́ da àkídà Islam rú àwọn tán fẹ́ bà àkídà Islam jẹ́ àkídà nabi àkídà àwọn sahaba àkídà àwọn tábì ó gbọ́dọ̀ wà able you will be able rọ́ọ̀dì shubuhat to reject shubuhat gbogbo àwọn ìrújú àwọn tán fẹ́ kórujú wọlé àwọn tán kórujú wọlé tán láwọn kan kórujú wọlé àwọn tí ayé ti débi wípé nísìn ẹni tó ń kórujú wọlé ó ti hàn lẹ́jì ẹni tí ó ń sàlàyé ìrújú wọ́n ti mix up rẹ̀ nísìn. fil aqidatil islamiyya. fil aqidatil islamiyya nínú àkídà islamiyya kí wọ́n á ní gáyà rẹ̀ kí ni pàápín bíi tá a fẹ́ fi ilmu tawhid sọrí ẹ̀ alfawzu bis sa'ada. èyí á jèrè tá a bá mọ tawhid dáadáa báyìí á jèrè pẹ̀lú oríire fi dunya wal akhirah. ayé àti alkiyama. naam. nashatuhu. ìgbà wo ni ilmu tawhid bẹ̀rẹ̀. naam. tawhid ìgbà wo ló bẹ̀rẹ̀. ilmu tawhid dáhùn sọ yìí kò sí tán pé ní ilmu tawhid fi ayatul rasul. naam. kò sí tọ́pìkì kò sí mẹ́ta kan tí wọ́n ń pè ní ilmu tawhid fi ayati rasul wala fi ayati sahaba wala fi ayati tabi'in wala fi ayati kò sí tán pé bẹ́ẹ̀. naam. wujidat dhuruf wa asbabun addat ila nash'ati hadha al-ilm. wujidat ó wáyé ó ṣẹlẹ̀ dhurufun wa asbabun àwọn ìṣẹ̀lẹ̀ àtàwọn okùnfà ìlò wáyé èyí tó jáde pé ní adat òun ló líìdì wọn ìlà nashati asal ilm òun ló líìdì wọn láti found láti established láti lay down this knowledge. wàhálà àwọn ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìgbà wo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ náà àwọn àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí lè dìfáàyè àdìlàkìdà wọ́n wá ṣẹlẹ̀ ìmọ̀ yìí wá ṣẹlẹ̀ lè dìfáàyè láti lè fi dáàbò bò àdìlàkìdàtì dídùl khusum láti dáàbò bo àkídà islam tó lálàáfíà against àwọn tán fẹ́ bàjẹ́ àwọn tán gbéjà kó àkídà islamiyà àwọn tí wọ́n bẹ̀rẹ̀ jà láàrin ara wọn lórí àkídà islamiyà ọlọ́run báyìí tó jẹ́ pé mùsùlùmí náà ni wọ́n
àmọ́ wọ́n ti fẹ́ máa wọ́n ti ọlọ́run níbẹ̀ wọ́n ti fẹ́ máa gbé lọ síbi tí wọ́n ti fẹ́ máa wá yẹpẹrẹ ọlọ́run sọ́pàtì wá yẹpẹrẹ ọlọ́run wọ́n ti yẹpẹrẹ Islam tá a láǹṣe. wa tasbitul aqida inda sa'ilin. àti láti lè fi ẹsẹ̀ láti lè fìdí ẹ̀ múlẹ̀ gbogbo tó bá béèrè nípa àkídà wo ni àkídà Islam gan-an náà fi torí ẹ̀ gbé ìmọ̀ yìí kalẹ̀. wa qad asama fi ta'sis ilmi tawhid kathirun min al-ulama. àwọn èèyàn wọ́n contribute láti fi ta'sisi ilmi tawhid láti lè gbé foundation ilmi tawhid kalẹ̀. kathirun min al-ulama. ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà nígbà náà wọ́n ṣe kí ni wọ́n contribute asra ilman wọ́n ìparapọ̀ wọn kápárapọ̀ ńgbà náà ló fi di ilman mutamayyizan ló fi di ìmọ̀ tó dásà tó wà special. an gairihi kúrò níbi àwọn ìmọ̀ míì nínú àwọn oríṣiríṣi ìmọ̀ tí ń bẹ nínú àwọn ulum islamiyya. wa min abraz alladhina assasu hadha al-ilm. nínú àwọn èèyàn tó tabani nǹkan wọn abraz the most famous the most popular àwọn ẹni tó popular jù nínú àwọn alladhina assasu hadha al-ilm ẹni tó dá ìmọ̀ yìí kalẹ̀. àìmà al-sunnah wal jamaa àwọn náà ni ìmáàmù al-sunnah wal jamaa. Abul Hasan al-Ash'ari àkọ́kọ́ ẹni tí wọ́n dá ọkọ̀ òun náà ni Abul Hasan al-Ash'ari. tabawo Abul Hasan al-Ash'ari ẹ rí níbi reference ẹ̀ wọ́n níbi ìtàlẹ̀ wọ́n ní Abul Hasan al-Ash'ari wọ́n bí ní 260 hijra. ó túmọ̀ sí pé ní tabaso wípé ní àwọn 300 years tó lálàáfíà jù salasatul qurun al-mufaddala àwọn 300 years tó lálàáfíà 100 years tánàbí wa àti 100 years tó lè dà 260 years yìí hijra yìí ó kù 40 years tí 300 yóò pé òun ni wọ́n bí Abul Hasan al-Ash'ari nítorí pé òun náà wà nínú àwọn sálàfù sọ̀lẹ̀. Abul Hasan al-Ash'ari wà nínú àwọn sálàfù sọ̀lẹ̀ nínú àwọn sálàfù tó lálàáfíà tó dáa sotiye watafa 324 ó wá kú ní 324 which means 60 years ló lò 60 years ló lò 40 years ló lò kí ọgọ́rùn-ún ẹ̀ tó tó tán so wọ́n lò 24 years which is 64 years ní 8 so ó wà nínú àwọn tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tá a lè gba ẹ̀sìn lọ́wọ́ wọn àwọn tá a níbi sọ yí pé ní àwọn ni as-sawadul a'zam àwọn bíi àwọn ọgọ́rùn-ún mẹ́ta yìí náà ni so ti. wọ́n wá yantasibu ila sahabil jalil. wọ́n wá yantasibu wọ́n ṣàfitì rẹ̀ lọ sí ọ̀dọ̀ sàábẹ́ tó jẹ́ Abu Musa al-Ash'ari ni wọ́n ṣàfitì rẹ̀ lọ ọmọ sàábẹ́ ni Abul Hasan al-Ash'ari wàtàlámi sátù àti ọmọkéwú ẹ̀ ẹnì kejì inú àwọn àfáà tó gbajúmọ̀ tí wọ́n fi dá ìmọ̀ yìí kalẹ̀ òun náà ni Abu Mansur al-Maturidi wàtàlámi Abu Mansur al-Maturidi òun náà Abu Mansur al-Maturidi wọ́n bí wọ́n kú ní 333 so Abul Hasan al-Ash'ari ìyẹn tó ju Abu Mansur al-Maturidi àmọ́ nínú ọgọ́rùn-ún ọdún mẹ́ta náà ni wọ́n bí òun náà sí àwọn méjì tá a máa ń dákọ alùsùnà àwọn tó gbé àkídà tó lálàáfíà kalẹ̀ láti 300 years tábàyẹ 200 years kó ní 1448 years 1100 ok 1148 1148 years ó làwọn èèyàn ti fi àgbọ́yé àwọn méjèèjì ní gbogbo mùsùlùmí ayé ni wọ́n tàwídì wọn bá sì ṣàlàyé kó àwọn ṣàlàyé bá sì gbọ́ àwọn sàhábà nígbà tí nǹkan fẹ́ dàrú a débẹ̀ yóò tún padà yé wa sí dáadáa nígbà tí a bá débẹ̀. ìmọ̀ yìí nígbà tó ṣẹlẹ̀ àwọn ọkọ̀ tí wọ́n fún pọ̀ ọkọ̀ tí wọ́n fún ilmu tawhid ó pọ̀ rẹpẹtẹ. نعم لهذا العلم أسماء كثيرة أشهرها أولا علم التوحيد. علم التوحيد أكوكو أنقذ علم التوحيد. ثانيا علم أصول الدين. علم أصول الدين ìmọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn ìmọ̀ ìsọlọ́nlọ́kan ìmọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ilmul kalam ìmọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ilmul akida ìmọ̀ àdìsọ́kàn ẹlẹ́ẹ̀karùn ilmul fiqh al-akbar nínú ọkọ̀ tó máa ń pè wọn náà ní ilmul fiqh àti ẹgbẹ́ ní fiqh náà ti gbàbọ̀ wá eléyìí náà fiqh ni so àwa ṣe gbogbo àwọn eléyìí àti sàlàyé gbalẹ̀ akàn recap ni because nínú recapping kéwu tó máa yé èèyàn sí nínú recapping kí o ti máa yé èèyàn sí dáadáa àwa débi last week àwa débi lọ sí page 12 page 13 a débi asifatu alwajibat lillahi ta'ala ìbẹ̀ládé àwọn ìròyìn sẹ́wọ̀n pé ní ọ̀rọ̀ sátú lọ ọlọ́run la fẹ́ sọ ọ̀rọ̀ sátú ọlọ́run sífà ẹni tẹ sátú gbọdọ̀ ní sífà sí ìròyìn ok kí ni tàbá wà pé ní sátú mọ́tò ní sí lápèjúwe
sáàtù mọ́tò lápèjúwe kí ni sífà rẹ̀ bí ilẹ̀kùn. ó white ó dúdú ó black ó ga sókè ó wà nílẹ̀ ó gùn ó ṣe gbogbo àwọn sífàtù rẹ̀ bẹ́ẹ̀ni. ìgbà báyìí ni ìyá báyìí ni mọ́tò yẹn ó ti tó bàbá ìtẹ́ni tó rà ti ń lò ọ̀tọ̀ rẹ̀ sífà yẹn ó gbọ́dọ̀ wà ń bẹ̀ fún sáàtù sífà ọlọ́run wọ́n wá sọ fún wa pé ní ọlọ́run ọba ní àwọn sífà tó jẹ́ alwajiba tó pọn dandan tó ṣe kí ni tó pọn dandan àwọn sífà tó pọn dandan yẹn mẹ́tàlá ni wọ́n kí ni wọ́n pè wọ́n mẹ́tàlá ni wọ́n ìkan bẹ wọ́n pè ní sífàtún nafsiya ẹyọ kan ní sífàtún nafsiya ìròyìn mẹ́tàlá kan bẹ fọlọ́run alwajiba fi haqillahi ta'ala ó sì pẹ̀lú mi. wọ́n wá pẹ̀lú mi. alwajiba fi haqillahi ta'ala. awalan. àkọ́kọ́ sífà ọ̀nà ni al-ujud èyí táwọn àwọn ọmọ ẹlẹ́nu yẹ̀kanyẹ̀kan tó máa sọ wípé ní àwọn bàbá wa wọn ò ní tàwíìdì ẹ jẹ́ á béèrè lọ́wọ́ wọn àwọn tẹ́lẹ̀ àwọn gbé tuntun wá irú tuntun wo ni wọ́n gbé wá kí ló wà nílẹ̀ tán ní òòdù ni ń padà bọ̀ wá bẹ́ẹ̀ o ń padà bọ̀ wá sórí àwọn oní pé ní wọ́n máa wí nǹkan kẹ́límọ́tò hakin àwọn oní nǹkan kan mìíràn táwọn fẹ́ sọ wípé ní alikitaabu wa sunna ìmáàmù Ali ní kẹ́límọ́tò hakin urida biha batil gbogbo àwọn máàmù mẹ́rẹ̀ ní tá à ń tẹ̀lé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí náà ṣé kìtàbù àti súnà náà kọ́ ni wọ́n fi ń sọ̀rọ̀ ni so àkọ́kọ́ sífà ìròyìn àkọ́kọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní tí wọ́n fi ní àkídà tó dáa òun náà ni al-wujud ó gbọ́dọ̀ fi wujud ròyìn ọlọ́run kí ni tí wọ́n wujud existence bíbẹ ọlọ́run tó fẹ́ ròyìn rẹ̀ kò gbọ́dọ̀ ṣàìsí alẹ́ ádámù kò gbọ́dọ̀ sí fọlọ́run bíbẹ ọlọ́run ọba ó kò wá láti bí minal adam wal ujudu rẹ̀ kò ní lọ ilal adam so adam kọ́kọ́ ti jìnnà sí ujudu ọlọ́run náà sifatun nafsiyatun khasa lillahi subhanahu wa ta'ala títí òní àwa nìkan à ń pè ní sifatun alwajiba fi haqillahi ta'ala sifatun salbiya òní alkidam albaqa almukhalafatu lil awadis kainatul alam alqiyamu bin nafsi alwadaniya salbiya yìí kò sí àwọn márààrún yìí ó ti negate gbogbo nǹkan ló negate pátápátá gbogbo ẹ̀dá kìí ṣe sífà àwọn márààrún yìí kìí ṣe sífà tá a gbọ́dọ̀ fi ròyìn ẹlòmíì àfitání Allahu ta'ala kí ni ìtumọ̀ rẹ̀ ó dàní alkidam ọba tipẹ́tipẹ́ ọba tipẹ́tipẹ́ ẹ̀dá wo la fẹ́ sọ wípé ní ó ti wà tipẹ́tipẹ́ ṣé sánmà la fẹ́ sọ ni tá a bá ní sánmà ọlọ́run ti dá sánmà nígbà tá a bá ní ilẹ̀lẹ̀ nígbà tá a bá látẹ́gùn nígbà tá a bá ní iná nígbà tá a bá léèyàn nígbà tá a bá gbogbo nǹkan alikidam kò sí fún ẹ̀dá kẹ̀kẹ́ rárá tá ló wà fún ọlọ́run ẹlẹ́ẹ̀kejì albaqa'u sísẹ́kù kullu man 'alayha fani wa yabqa wajhu kullu man 'alayha fani gbogbo tí ń bọ̀ wà lórí ilẹ̀ bàbá ta kò ní fanáwù ni kò ní ìtumọ̀ rẹ̀ ní pé ní kò ní sẹ́kù ayébẹ̀kọ́ ọlọ́run sì ni yawma natwi as-samaa katayyi as-sijil máa ká sánmà bọ́lá bá ti kankan kí ló ṣe ń ẹ̀ta àmọ́ ẹ ti dé nìyẹn so bàkọ́wù kan ò ní sẹ́kù kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátápátá mọ́ọ̀tù ní irinṣẹ́ tí máa fi ń jẹ́ kí nǹkan tí ò fi ní sẹ́kù mọ́ so albakọ́wù sísẹ́kù ọlọ́run ló ní al-mukhalafatu lil awadis ó yàtọ̀ sí gbogbo àwádìsù ní gbogbo nǹkan tó ṣẹ̀ hadisa in tó ṣẹ̀ in tó ọmọ èèyàn ṣẹ̀ sábà ṣẹ̀ everything tó ṣẹ̀ pàápàá kì í ṣe èèyàn lásán tábà fẹ́ sọ al-mukhalafatu lil awadis gbogbo ọlọ́run yàtọ̀ sí gbogbo nǹkan tó dá mukhalafa ọmọ èèyàn gbọ́rọ̀ ọlọ́run náà sì ní sẹ̀mí ìwòrán ṣé ìgbọ́rọ̀ ọlọ́run wàhálà máa fi wé ìgbọ́rọ̀ ọmọ èèyàn ẹ gbọ́ bẹ́ẹ̀ni basir gbígbọ́rọ̀ ọlọ́run basir à ń bọ̀ wá bẹ̀ alkiyamu bin nafsi ó nìkan náà ni ò ní anything tó dùn pẹ̀lú ara bàbá nìsín ọkùnrin ó máa ní kò lè dádúrà àfi kó níyàwó bàbá àti ọkọ àti ìyàwó kò lè dádúrà àfi kó bímọ ẹ̀gbọ́n àfi kó dúpẹ́ lórí àbúrò àbábò kó dúpẹ́ lórí ẹ̀gbọ́n kọ́mọ kéwú kó dúpẹ́ lórí àfa rẹ̀ oníkọ̀ọ́ kéwú ní òfin mọ́ ọlọ́run lẹ́ni tó dìpẹ́ǹdì lé lórí alkiyamu bin nafsi bí kí gbogbo tí ń ṣe alkiyamu kò need anything from anybody gbà lílọ bí ẹ̀sìn wa tá à ń ṣe lọ́lọ́run náà fi ń jọ́lọ́run tá a bá ṣẹ̀sìn mọ́ ọlọ́run oníjọ́lọ́ mọ́ no alkiyamu bin nafsi alwadaniya oneness òun nìkan ṣoṣo wálúwà fúra so ó jẹ́ mẹ́fà
torí tí wàá jẹ́ màá ní tó nítumọ̀ ìyẹn jẹ́ méje tá bá fi méje àti mẹ́fà sínú àwọn ó máa jẹ́ mélòó mẹ́tàlá ó máa jẹ́ mẹ́tàlá jazakallahu khair ó máa jẹ́ mẹ́tàlá ó yà jẹ́ pé àwọn ìròyìn 40 tí ń bẹ ìròyìn 40 tó ń bẹ ìròyìn 20 tó wà mẹ́tàlá inú èyí tí àwọn bàbá wa tó máa fi ń kọ́ wa láti ìpìlẹ̀ nígbà tá a bá wà mọ́sálásí ń jọ̀hún tá a bá kásùbà tán wọ́n fi lé wa lẹ́nu ká lè mọ̀ yí pé ní eléyìí ni mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ nínú rẹ̀ kò gbọ́dọ̀ nígbàgbọ́ nínú nǹkan míì. òun náà ni al-wujud al-qidam al-baqa al-mukhalafatu lil-hawarith al-qiyamu bin-nafsi bá a ṣe máa ń ka mọ́sálásí wa nù mọ́sálásí tiwa o a ti fìgbà ká àkàmọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí náà ni òkà máa ń lẹ̀ Yorùbá nígbà táwọn wàhábíyà sàlàfíà dé àwọn náà sọ yí pé ní kì í ṣẹ̀sìn àwọn náà sọ yí pé kì í ṣe kíni kò ń ṣe ẹ̀sìn pé ní àkídà yẹn ò dáa ká máa sọ pé ọlọ́run ọba ti pẹ́ kọ̀dímù lọ́lọ́run ọba ti pẹ́ lọ́lọ́run àlòkù pé ní ọlọ́run ọba ti dé ní ìtumọ̀ táwọn fún àlìkídà ni pé ní ọlọ́run ọba ti gbó la hawla wala quwwata illa billah tọ́lọ́run sì ni kọ̀dímù lòun gbígbó àlàntà ń sọnù alọ́pọ̀lọpọ̀ wọn ò mọ kéwú wọn ò mọ túmọ̀ ọ̀rọ̀ gbígbó kọ́lé lè ṣe ẹ̀yẹ́ ti wá ti pẹ́ kó sọ ẹ̀dá mi tó ti wọ̀ tí irú ìròyìn yẹn tó wà fún kó sọ ẹ̀dá mi tí irú ìròyìn yẹn wà fún kò sí láàfin máa ń ka àwọn kìíní yẹn ẹ pé gbogbo tírafíkì tá a máa ń kà níjọ́ tá a bá ka kò tí a bá ka kò láǹtàn nínú àwọn tíra àtúmọ̀ tó kọ́kọ́ kà yóò ka ad-durusu al-awwaliyya yóò kà ń bẹ̀ ipe ní mamana al-imanu billahi ta'ala ijmala mamana al-imanu billahi ta'ala tafsila aka ń bẹ̀ gbogbo tíra wọ̀nyí ni wọ́n dé làwọn ẹlẹ́sìn tòkunbọ̀ dé làwọn wàhábíyà dé ẹ pé gbogbo àwọn tí wọ́n ń pèpè sí gbogbo àwọn tán lọ lẹ pàápàá jù tán lọ Saudi ni àtàwọn tí wọ́n lọ bí tí àwọn Saudi tí wọ́n ti lọ fẹsẹ̀ múlẹ̀ níbẹ̀ ẹni tó lọ Sudan nísìn àwọn ará Sudan wọn ò mọ gbogbo ẹ̀sìn àjèjì yìí àwọn Morocco wọn ò mọ ẹ̀sìn àjèjì yìí àwọn Iraq wọn ò mọ ẹ̀sìn àjèjì yìí gbogbo wọn ò mọ ẹ̀sìn àjèjì wọn yìí so sifatu maani àwọn sífà tó ní ìtumọ̀ ọ̀nbẹ fọlọ́ mo fẹ́ ká lọ eléyìí ó fi hàn wáyé pé ní tá a bá fẹ́ ní àkídà tó lálàáfíà àwọn nǹkan tá ogún ni àwọn agbọ́dọ̀ ní àdìsọ́kàn àwọn ìròyìn tó ń bẹ fọlọ́run láńpẹ́ wọn ni ìṣirúnà sífà àwọn ìròyìn ogún tó ń bẹ fọlọ́run gbogbo mọ́sálásí kọ̀ọ̀kan náà gbọ́dọ̀ máa fi dá àwọn jàmáà wọn nínú mọ́sálásí wọn lẹ́kọ̀ọ́ àwọn tó bá fẹ́ jàmáà tó bá fẹ́ mọ̀ nípa àkídà tó lálàáfíà tí ò ní máa fi sífà àwọn ìròyìn ọmọ èèyàn àìbẹ́ ẹ̀dá tí ò ní máa fi ròyìn Ọlọ́run ọba bí wọ́n bá sì ń fi ìròyìn ọmọ ènìyàn ìròyìn ẹ̀dá ìròyìn tọ́lọ́run dá tí máa fi ròyìn Ọlọ́run ọba àkídà rẹ̀ lálàáfíà ẹni tí ń fi ojú méjì ẹyinjú méjì tí ń fi ẹyinjú méjì ìròyìn Ọlọ́run tọ́lọ́run bá tiẹ̀ wá sọ̀rọ̀ wípé ní ojú ń bẹ fún òun ṣé ojú láwa túmọ̀ rẹ̀ sí tọ́lọ́run bá sọ pé ní ọwọ́ méjì ń bẹ fún òun ṣé ọwọ́ láwa túmọ̀ rẹ̀ sí sọ́ọ́nà máa túmọ̀ rẹ̀ sí làákàyè lèèyàn fi làákàyè ni èèyàn fi làákàyè ni a fi làákàyè ó ní à ń fi ṣe kíni láàfi gbọ́ Kùránì àtàdíìsì yé pé ìtànàbí sọ ní tọ́lọ́run sọ ní làákàyè tó lálàáfíà kí ẹ máa sọ pé ní Ọlọ́run wà ní sánmà Ọlọ́run ó wà ní sánmà now àkídà kan bẹ gbogbo àwọn kí wọ́n yẹ bàbá wa jọ̀hún tẹ́ bá rí àwọn ọmọ kéékèèké tí ọmú tí wọn ò tí ì já lẹ́nu ọmú nísìn tí wọ́n ń takò àwọn bàbá wa yí pé ní wọn ò sí lójú ọ̀nà wọn ò tẹ̀lé súnà ẹ béèrè lọ́wọ́ wọn irú súnà wo ni wọ́n ń sọ mo fẹ́ fi yé yín lẹ́ni gbogbo àwọn tó ń takò àwọn bàbá wa lánàá ní tí wọ́n ń takò wọn lé lórí nǹkan méjì náà ni ló ṣe pàtàkì jù bẹ́ẹ̀ níbi àkídà àti níbi ìbádà níbi àkídà wọ́n ń takò àwọn bàbá wa wípé ní níbi àkídà wọ́n ń takò àwọn bàbá wa wípé wọn ò tẹ̀lé àkídà wọ́n gbà wípé ní Ọlọ́run ọba ò ní ààyè Ọlọ́run ọba ò sí kíni kò ní ààyè nínú àkídà wọn àwọn tí àwọn wàhábíyà sàlàfíà wọ́n sì gbà wípé ní Ọlọ́run ọba ní ààyè ẹ jẹ́ ká mọ̀ differences yẹn àwọn bàbá wa gbà wípé ní Ọlọ́run ọba mawjudun bila makan Ọlọ́run ọba ń bẹ
nígbà tí ò tí ì sí sánmà ilẹ̀ ọ̀tún òsì òkè àárín iwájú nígbà tí ò tí ì sí gbogbo àwọn 6 directions wọn àwọn bàbá wa gbà bẹ́ẹ̀ ìgbàgbọ́ àwọn sàhábà nìyẹn torí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní kana Allahu wa lam yakun ma'ahu shay'un ọlọ́run ọba ti ń jẹ́ ọlọ́run nǹkan kan ò sí pẹ̀lú ẹgbẹ́ ara tọ́ àdìsí Ànábì ni àdìsí Ànábì ni àwọn bàbá wa ṣé àwọn náà wà lójú ọ̀nà ni àbí àwọn tí wọ́n sọ yìí pé ní Allahu fi samai ọlọ́run ọba ń bẹ ń sánmà ẹ bá tún bẹ́ẹ̀ lọ́wọ́ ẹlòmíì kólà kò tiẹ̀ ní sọ yìí pé ní ń bẹ lókè sánmà ẹ wá bẹ́ẹ̀ lọ́wọ́ pé ní ibo lọ́lọ́run ọba wà qabla khalqi samai síwájú kó tó dá sánmà nígbà tí wọ́n bá ní bẹ ní sánmà ibo lọ́wọ́ àkótó dá sánmà ásà níbi tó wà àkótó dá sánmà tí máa ń bẹ lókè ibo lọ́wọ́ àkótó dá òkè tó bá sì ní ó wà lókè ó ní láti gbogbo tẹ́ bá ló wà ní ààyè ibìkan ó ní láti ní àsìkò ẹ bá sọ àsìkò Ọlọ́run ọba wà ló gbéra rẹ̀ lókè sọ́sàn ni alẹ́ ni àárọ̀ ni òru ni ìyálẹ̀ta ni ẹja máa àsìkò náà. ìyàtọ̀ ìdí àkọ́kọ́ nìyẹn tó fi ń takò àwọn bàbá wa àwọn bàbá wa ìmánì tẹ́sí fi kọ́ wa nìyẹn láfi máa ń ka alujud alkidam albakọ lásùbà láàárọ̀ wọ́n fi rán wa létí ìgbàgbọ́ tó lálàáfíà ní ojúmọ́ kámọ̀sọ̀nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé báwo lẹ́sẹ̀ ìtàfi ń takò àwọn bàbá wa tó fi já sí pé nílé ní wọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ àwọn bàbá wa tó pé àwọn bàbá wa mọ́sàbí Málìkì là ń tẹ̀lé àwọn ò sì tẹ̀lé mọ́sàbí Málìkì wọn ò tẹ̀lé mọ́sàbí Ṣáfìí wọn ò tẹ̀lé mọ́sàbí Hanbali wọn ò tẹ̀lé mọ́sàbí Hanafi wọ́n ń sọ wípé ní ṣe bí èèyàn ni wọ́n yé sànẹ́bì ṣe báwọn ọmọ mẹ́rẹ̀ wọ̀nyí èèyàn ni wọ́n ṣé èèyàn lè ṣẹ̀sìn lálẹ́ mọ́tẹ́lẹ̀ mọ́sàbí Málìkì kó sì kọ́lọ́n sí gbẹ̀sìn rẹ ni ẹ jẹ́ ká wá bèèrè lọ́wọ́ pé ní báwo náà ṣe ẹni tí èsè sàábé tí èsè tábì ó di mélòó ọgọ́rùn ọdún mẹ́ta ti lọ ìwọ̀n ń sẹ̀mí ẹgbẹ̀rún ọdún kàtọ́ ọgọ́rùn ọdún mẹ́rin nísìn ó wá lóun fẹ́ gbọ́ ẹ̀sìn yé àgbọ́yé àwọn àwo mẹ́tọ̀dù àgbọ́yé wo ló fẹ́ fi gbọ́ ẹ̀sìn yé yàtọ̀ sáwọn tí wọ́n gbọ́ ẹ̀sìn yé táwọn tánàbí tó ti páàsì wọn. ó sì pẹ̀lú mi tí ẹ̀ bá jẹ́ mùsùlùmí gbogbo ayé lẹ́ni ni mo gbogbo ẹnu mo fi sọ wọ́n tó bá sì ní nǹkan mi lọ́tọ̀ tó bá fẹ́ takò jáde pẹ̀lú fact má fi emotion jáde rárá 2.2 billion ní gbogbo mùsùlùmí ayé 2.2 billion ní gbogbo mùsùlùmí ayé 2 billion mùsùlùmí ní alùsùnà wal jamaa àwọn òní à ń pè ní alùsùnà wal jamaa àwọn àṣàyíra ẹ wọ́n ní jẹ́ àṣàyíra àbí alùsùnà wal jamaa wọ́n mọ̀ sọ fún ọ wípé ní àwọn alùsùnà wal jamaa wọ́n ní 4 imam school of thought for the mainstream of alùsùnà ìmáàmù Hanafi lákọ̀ọ́kọ́ ọdún mẹ́wàá ni ìmáàmù olófin ju ìmáàmù Málìkì lọ Málìkì ló tẹ̀lé Hanafi mú Iraq dúró Málìkì mú Madina dúró Ṣáfìí ó mú Mọ́sálì dúró ó di mélòó Hanbali ó mú Iraq dúró ó di mẹ́rin gbogbo àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí àwọn náà gbé ìmọ̀ fíkíwù àwọn náà la ìmọ̀ fíkíwù bá àti ń sẹ́sìn akànrin kanú àdìsí ni pé ní ma yuridullahu bihi khayran yufaqihuhu fid-din ẹ̀mí ọbọ̀lọ́n bá gbẹ̀dọ̀ dárò yàn yóò jẹ́ kẹ́sì iye àríkanú àdìsí ni bẹ́ẹ̀ ni àwọn àwòlọ́ àṣàlàyé fíkíwù àìsàn nẹ́bí àìsàn sàábẹ́ àìsàn tábì àwọn kan náà sì náà kọ́ kalẹ̀ wọ́n dọ̀gbátà rẹ̀ wọ́n ṣe ijtihad ẹlòmíì ń bẹnu ẹlòmíì tó ní ẹgbẹ̀rún àfa ọlọ́gọ́rùn mẹ́ta àfa mẹ́mẹ́ oní ọgọ́rùn àfa mẹ́mẹ́ àfa àbẹ́lẹ́ ló kó àwọn kéwú tẹ́fù wá sọ̀rọ̀ àwọn di authority ìpẹ́ ní àwọn onídàá ti tẹ̀lé mọ́mú wọn ẹ̀tẹ́ ìwòrú Nasiruddin Albani ọ̀ ìsà aládìísì àfa ò ní àfa kan tó lè tọ́ka sí pé ní àfa yìí láfa aládìísì rẹ̀ ò ní ìjáàsà kò sí ìjáàsà fún ẹ èèyàn wá kí ọlọ́lẹ̀ èèyàn wá àfa aládìísì wà lótẹ́lì ọ̀rẹ́ rẹ̀ kan wá introduce ẹ sí ìyẹn ní ìjáàsà wọ́n á ròyìn pé ní ẹlẹ́ ọmọkùnrin ṣàbùyìn ó ní ẹ̀jú kan sí pàṣẹ nítorí fi mọ̀ náà sọ́tọ́ wá ní ìjáàsà nìyẹn sẹ́yìn náà pé ní ìjáàsà nìyẹn ó wá lọ lè ṣe fíkì sọ̀láàtì lórí àgbọ́yé ẹgbẹ̀rún ọdún kan àtọgọ́rùn ọdún mẹ́rin wọ́n fi gbẹ̀rún kalẹ̀ ẹ wá da gbogbo àwùjọ mùsùlùmí rú pàápàá. so nǹkan à ń sọ fún mi pé ní nǹkan méjì ni wọ́n fi ń takò àwọn bàbá wa ò gbà láti rí pé ní kí ọmọ kọ́mọ kan kọ́kọ́ kúkọ́ wá bá wọn. aláàmọ̀ zahabiya pé ọmọ tí wọ́n sọ pé ní òun ní mọ́tàbí látẹ̀lé bọ́lá ń bọ́ bá sí gbàdí sí ẹ̀ lọ́wọ́ sí máa sin lọ́hùn yóò da àwùjọ mùsùlùmí irú ẹ̀ náà ni wọ́n ti lọ́wọ́lọ́wọ́ lẹ̀ lórí báyìí. nǹkan méjì tó fi ń torí ẹ̀ tó fi ń takò àwọn bàbá wa nílẹ̀ Yorùbá nìyẹn àwọn bàbá wa mọ́sàbí Málìkì ni wọ́n tẹ̀lé gbàtà lọ kírun lẹ́yìn àwọn bàbá wa Mámù Ìbàdàn níjọ́ ní sálámà kan ni wọ́n ń sá wọ́n ń dáwọ́lẹ̀ kírun ni wọ́n ń ṣe àlùjúdù tíra Imam Málìkì ìdájọ́ fatuwa máa Imam Málìkì àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà ńláńlá nìbàdàn Málìkíyà gbogbo wọn ẹ̀rẹ́ nìkan nínú wọn tó jẹ́ Ṣàfi'í kò sí Hànàfí Málìkíyà ni wọ́n nílẹ̀ Yorùbá ẹ̀yin náà lẹ́dẹ́ mẹ́bítẹ́ máa sírò ara yín sí wa kókò kókò wàbíyà sàlàfíyà bẹ́ẹ̀ sì ni Muhammad bin Abdul Wahhab tó kó wá nìyẹn tó gbédé nìyẹn mazhabun jadid
Al-Wahabiyya dinun jadid. So now nígbà wọn náà àwọn fẹ́ júwe sáàtù Ọlọ́run àwọn bàbá máa ń júwe sáàtù Ọlọ́run fún wa wọ́n máa ń júwe sáàtù Ọlọ́run fún wa pẹ̀lú tírà bá mi lọ́wọ́ al-aqida al-murshida al-aqida al-murshida bá mi lọ́wọ́. Okay. Sotí Bismillahirrahmanirrahim. Sotí Ben. Fakhruddin ibn Asakir rahimahullah al-Sheikh Fakhruddin ibn Asakir rahimahullah. Sotí. Naam. Oya. Tírà yìí gbogbo wa nílẹ̀ Yorùbá la máa ń kà lánàá wọ́n máa fi júwe sáàtù Ọlọ́run fún wa sáàtù Ọlọ́run àkídà yìí làkídà ìgbàgbọ́ ilé ìdí ìgbàgbọ́ Ọlọ́run bá ìgbàgbọ́ tó lálàáfíà. Naam. I'lam arshadana Allah wa iyyaka. Afaani ọlọ́lẹ̀ mà arshadana Allah wa iyyaka Ọlọ́run kò fi wá mọ̀nà àti wọn náà. Annahu yajibu pé ó pọn dandan. Ala kulli mukallafin. Ala kulli mukallafin lórí gbogbo ẹni tó bá ti jẹ́ mukallafi ẹni tá à ń pè ní mukallafi nínú ẹ̀sìn Islam òun lẹni tó ti bàlágà tó ti dá nǹkan mọ̀ tí ìrun ti sọ̀rọ̀ yẹn lé lórí ẹ̀ àwẹ̀ ti sọ̀rọ̀ yẹn lé lórí ẹ̀ gbogbo mukallafi nù ó ti lákun ẹ̀sìn bọ̀ ọlọ́run kò gbọ́dọ̀ mọ́ kírun kò gbọ́dọ̀ mọ́ gbààwẹ̀ kò gbọ́dọ̀ mọ́ sí kíníkan an ya'lama ipe kúrò ẹni bẹ́ẹ̀ lọ lè mọ̀. Anna Allah azza wa jalla. wípé ni Ọlọ́run Ọba azza wa jalla títóbi rẹ̀ àti gbọ̀ngbọ̀n rẹ̀. Wahidun fi mulki. Wahidun fi mulki ọ̀kan ṣoṣo ní nínú ọlá rẹ̀. ọ̀kan ṣoṣo ní nínú ọlá rẹ̀. Khalaqal alama bi asrihi. Khalaqal alama ó dá ayé he created the entire world. Yes. He created the entire world. Okay. Al-ulwiyya was-sufliyya. The upper and the lower. Wal-arsha. Al-ulwiyya was-sufliyya. Bimana ilẹ̀ ilẹ̀ táwa ń bẹ̀ yìí àti kíni. Okay. Àti òkè. Ọ̀nà à ń pè ní al-alama àgbàlá he created the entire world. Wal-arsha he created al-arsh. Wal-kursiyya he created al-kursiyya. Òun ló dá ààfin ló dá àgbàlá ló dá al-ulwiyya was-sufliyya. al-ulwiyya was-sufliyya was-samawati wal-arda wa ma fihima. mo rò pé ẹ̀ ń tẹ̀lé mi lọ pẹ̀lú àkídà tá à ń sọ yìí. Ọlọ́run Ọba ni alama bi asrihi. khalaqal alama òun ló dá pẹ̀lú àṣírí rẹ̀ òun ló máa àṣírí tó fi dá gbogbo tó wà lókè àti tó wà lélẹ̀ ló dá sánmà ló dá lélẹ̀ àti gbogbo tí ń bẹnu sánmà àti gbogbo tí ń bẹnu kíní. nílẹ̀. sotí. àti níbi láàrin àwọn méjèèjì. jami'ul khalaiqi. jami'ul khalaiqi. makuruna bi qudratihi. makuruna bi qudratihi. All the creation is subjugated by his power. By his power. Ó jẹ́ wọ́n pa pẹ̀lú agbára rẹ̀. Gbogbo kí wọ́n yìí agbára Ọlọ́run wọ́n fi exist. Ẹ dákun ẹgbà tí kí ni ó túmọ̀ sí wípé ní kò nídìí wọn àwọn nǹkan yẹn ló ṣe kí ni wọ́n depend lórí Ọlọ́run. Ọlọ́run depend lórí nǹkan tó dáná. Tọ́lọ́run bá ti depend lórí nǹkan tó dáná ó ti di ẹ̀dá. Òun ló dá òkè àti ilẹ̀ tó bá depend láti máa wà lókè ṣé kò ti àti di bákan. Òun ló dá sánmà àti ilẹ̀ tó bá depend láti wà lókè ṣé àti di bákan. Òun ló dá al-arshi wal-kursi tó bá depend láti jòkó lórí rẹ̀ ṣé àti di bákan. makuruna bi qudratihi. makurun bi qudratihi la tataharrak dharratun illa bi idnihi. no speck moves. ọmọ náà kò lè move bí ọmọ náà kò ṣe kéde tó yẹ kò lè move tó pé movement ọmọ náà kú adìlẹ̀ lè máa fojú rí pé kí ni ìmọ̀ move àfi kẹ́ lo telescope àbí microscope bó ṣe kéré tó yẹn tẹ́ fi microscope tẹ́ máa fi magnifier. la tataharraku dharratun illa bi idnihi. la tataharraku kò ní ọmọ náà kò ní shake àfi pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba. laysa ma'ahu mudabbirun. laysa ma'ahu mudabbirun. He has no manager for the creation with him. wala sharikun fil mulk. wala sharikun fil mulk and has no partner in dominion. No partner in dominion. laysa ma'ahu mudabbirun fil khalqi. He has no manager. Manager mi leleyi. Ọlọ́run ni manager. Wala sharikun fil mulki. And he has no partner. This is my partner. Tabatme the partner kini o mean? I don't share responsibility. I don't share responsibility. Hayyun qayyum. He is attributed with life and is qayyum. Qa'imun bi nafsi. Hayyun alaye ni qa'imun bi nafsi. La ta'khudhuhu sinatun wala nawmun. He is not seized by somnolence or sleep. Kì tó gbé. Kàtó abele kini ó fẹ́ sùn. Alimul ghaibi wash-shahadati. Ó ní nígbà gbogbo nǹkan tó pamọ́ fáwa.
gẹ́bù lọ́dọ̀ títí wa kì í ṣe gẹ́bù lọ́dọ̀ Ọlọ́run Ọba ṣáádà in tó hàn níta gbangba ní lọ́dọ̀ títí wa kì í ṣe pé ní gbangba àti kọ̀rọ̀ Ọlọ́run kò sí gbangba fọ́lọ́run kò sí kọ̀rọ̀ fọ́lọ́run. la yakhfa alayhi shay'un fil ardi wala fis samai la yakhfa alayhi shay'un fil ardi wala fis samai ìkẹ́kẹ́ ò pamọ́ fún nílẹ̀lẹ̀ wala fis samai àbí ní gbangba ta. naam ya'lamu ma fil barri wal bahr. wọ́n máa ń tí ń bẹ nínú odò kéékèèké àti odò ńláńlá ó máa ń tí ń bẹ nínú wọn ó máa ń tí ń bẹ nínú odò kéékèèké àti odò ńláńlá. naam. wa ma tasqutu min waraqatin illa ya'lamuha. nǹkan kan ò sì ní jábọ́ ewé kan a pair of leaf kò ní jábọ́ sórí ilẹ̀ no not a leaf does fall but he knows about it. wa ma tasqutu min waraqatin illa ya'lamuha wala habatin fi dhulumatil ard nínú àwọn ibi darkness ilẹ̀lẹ̀ ibi tí àwọn ilẹ̀ bá ti sú tí ò sí òrùn bẹ̀ nǹkan ò ní jábọ́ sínú òkùnkùn yẹn wala ratibin nǹkan tútù ní àbí nǹkan gbígbẹ illa fi kitabin mubin kó tó jábọ́ nínú àkọọ́lẹ̀ Ọlọ́run tèmi Ọlọ́run Ọba mo ti mọ̀ nígbà bá lásìkò báyìí níbi báyìí tẹ́yìn nìkan kan ò lè mọ̀ àfẹ́mi Ọlọ́run Ọba ẹ wo bí ṣé ìwé tẹ́lẹ̀ quantify knowledge rẹ̀ lè fi àmọ́ fi compare ẹ̀dá ẹ quantify mímọ̀ àwọn èèyàn lẹ́bí pé wọ́n ní professor lẹ́bí pé wọ́n ní doctor lẹ́bí pé wọ́n ní master holder lẹ́bí pé wọ́n ní kìnnìkan di graduate lẹ́bí pé wọ́n ní kìnnìkan ẹ quantify mímọ̀ ẹ ti limit mímọ̀ rẹ̀ pé ìmọ̀ rẹ̀ ojú professor lọ. àtọ̀ bí kulli shay'in ilma gbogbo nǹkan ló ní mímọ̀ nípa rẹ̀. wa ahsa kulla shay'in adada. and he knows the count of all things. ìyẹn pé ní gbogbo yèpẹ̀ gbogbo omi gbogbo ẹja náà gbogbo àwọn everything ó ní statistics wọn lọ́wọ́. fa'alu lima yurid. ọba tí máa ń ṣe tó bá gbèrò tó bá wù ú. qadirun ala ma yasha. alágbára lórí gbogbo nǹkan. lahul mulku. sátú Ọlọ́run là ń júwe yìí o. nígbà tá a bá ti wọnú wípé ní ibi táwọn èèyàn ti torí a máa ń pè wọ́n ní ẹlẹ́sìn mẹ́ta lọ́kan inú ọmọ bí wọn. ìyẹn tó fi jẹ́ ẹlẹ́sìn mẹ́ta lọ́kan á padà débẹ̀ o. lahul mulku wa lahul ghina. ọlá ni tiẹ̀ lọ́lá ń bẹ tiẹ̀ lọ́rọ̀ ń bẹ. wa lahul izzu wal baqa. gíga ni tiẹ̀ ní gíga ń bẹ. sísẹ́kù everlastingness. walahul hukmu wal qada. ìdájọ́ òun ló ní ìdájọ́ òun ló ní rulings. walahul asmaul husna. àwọn he has the names of perfections. names of perfections. ó kò tó pé. ẹ lè sọ yìí pé ní Ọlọ́run èmi ní sìn tí wọ́n bá fẹ́ ṣe sífà mi sìn alàjẹ́ àlìsún àlàyé alàlùkúrúsí alàjẹ́ àlìsún jùlúùsù yẹn fọlọ́run ṣé ó lẹ́tọ̀ fọlọ́run jùlúùsù ní tó bá jà lásà kí ló ṣe yóò nídìí. walahul asmaul husna. la dafi'a lima qada. la dafi'a lima qada. wala mani'a lima a'ta. la dafi'a lima qada no one hinders what he decreed. nítorí wọn bá ti parí pé nǹkan báyìí máa ṣe fún lágbájá nìkan tó lè hinder rẹ̀ sí. wala mani'a lima a'ta. ẹni tó lè mi Ọlọ́run bá sì fún kò sẹ́ni kan tó lè prevent mi pé kí n mọ̀ fún. yaf'alu fi mulkihi ma yurid. nínú ọlá rẹ̀ in tó bá wù ní máa ṣe. wa yahkumu fi khalqihi bima yasha. in tó bá fẹ́ ní máa dá lẹ́jọ́ láàrin àwọn ẹ̀dá ẹ̀ sátú Ọlọ́run yẹn ibi kan máa gbóná ibi kan máa tutù ibi kan máa mix up sátú Ọlọ́run yẹn. la yarju thawaban wala. Ọlọ́run ọba kọ gbogbo tí máa ń gbogbo sẹ́tí ń ṣe yìí la yarju thawaba kò retí ẹ̀san. He does not hope for reward and does not fear punishment. wala yakhafu iqaban kò bẹ̀rù ibẹ̀ ní tí mo ṣe yìí àwọn èèyàn wọn yóò mọ̀ jẹ́ yíyá wọ́n mọ̀ punish me tàbí punish Ọlọ́run tó bá pa gbáyé ẹnìkan fẹ́ mú ni tó bá pa ọmọ tó fi ìyá rẹ̀ tó pa ìyá tó pa ọmọ tó pa gbogbo ẹbí ta ló fẹ́ mú nobody tó lè punish Ọlọ́run. laysa alayhi haqqun. laysa alayhi haqqun. There is no right on him that is binding. wala alayhi haqqun. Binding and no one exercises rule over him. Kò sí nǹkan kò sí Ọlọ́run ní láìtì Ọlọ́run ní mo gbọ́dọ̀ lówó láìtì ẹ̀ ní tí o bá fún mi lówó kí ló ń ṣe dágbẹ́ Ọlọ́run ní right. wala alayhi haqqun. ìdájọ́ kò sì sí fọlọ́wọ́ bá rules over him. He don't have rules over him. wa kullu ni'matin minhu fadlun. Every endowment from him is due to his generosity. wa kullu ni'matin minhu fadlun. gbogbo ìdẹ̀ra tó tẹ̀yẹ̀ bá rí tẹ́nibọ̀dì bá rí ọlá ló fi ṣe. ọlá ni Ọlọ́run ní fi ń sọlá kìí ṣe wọ Ọlọ́run kan ní o ṣe kò ń gẹ́ ipe ní o wà nú àwọn list yẹn ni. wa kullu nakimatin minhu adlun. wa kullu nikmatin minhu adlun. tọ́lọ̀ bá sì ń fi ìyà jẹ yẹn. adlun. if it's a justice ni sẹ́gbẹ́ yẹn sátú Ọlọ́run yẹn o yóò rí ẹ̀gbẹ́lẹ̀ yóò sì ta lóṣì á sì gbé owó fún àbúrò á rí àkọ́bí ńlẹ̀ á sì ta lóṣì á sì gbé owó fún last born justice Ọlọ́run fi ṣe ó sì ìmọ̀ rẹ̀ sì ti gba wájú ẹ̀.
لا يسأل عما يفعل وهم يسألون. wọn kì í béèrè la yus'al amma yaf'al a lè béèrè ntí Ọlọ́run bá ṣe وهم òun yóò يسألون. béèrè òun yóò is not questioned about what he does but they are questioned àwa ló máa question yóò béèrè lọ́wọ́ mawjudun قبل الخلق. sẹ́ni gbogbo nǹkan tá a ti wí sókè ní sánmà nílẹ̀ ẹlẹ́ ńlọ́tún lọ́sì nínú omi gíníkà ó ní mawjudun qabla al-khalqi ẹ mọ̀ pé ẹ̀dá gbogbo nǹkan tá a dákọ̀ yẹn Ọlọ́run tí wọ́n á exist قبل الخلق. before creating the creations. So you cannot tell me that the creator is in the heaven where he is before he created the heaven. Mawjudun bila makani wa mawjudun qabla al-khalq. Itimbe qabla al-khalq. Síwájú kó tó dé dá. Laysa lahu qablun. He does not have a before ولا بعد. or an after. ولا فوق. His existence is not preceded by the state of non-existence. And is not subject to annihilation. ولا فوق ولا تحت. He does not have an above or below. Ní máa ròyìn sátú Ọlọ́run kí ni òkè Ọlọ́run rèé ọ̀tún Ọlọ́run rèé òsì Ọlọ́run rèé iwájú Ọlọ́run rèé ẹ̀yìn Ọlọ́run rèé ní máa ròyìn Ọlọ́run bẹ́ẹ̀. ولا يمين ولا شمال. wala yamin Ọlọ́run kò sí lọ́tún Ọlọ́run kò sí lósì kò sí níwájú kò sí lẹ́yìn wala kullu gbogbo bí kí ni Ọlọ́run wà. ولا بعد. wala ba'd bẹ́ẹ̀ ni apá kan Ọlọ́run wà. ولا يقال متى كان. wala yuqalu mata kana a gbọ́dọ̀ sọ it must not be said when was he ìgbà oní tí ń bẹ. ولا أين كان. wala aina kana or where was he. ولا كيف كان. ولا كيف كان ولا كيف كان ولا مكان or how is he is eternally existent and eternally placed did not exist. كون الأكوان أين الأين تركوا لما كما يقول where what do we kill where place no where the place who created place من هو أين الأين يلا كون الأكوان ودبر الزمان. He created the universe. Word. When we are talking of word, somebody that is word. He created words. That means he has been in existence before the creation of the word. He is not bound to time. Time was in all along. This is my Ontario. What time it is? This is 2 o'clock. 2:02. Ago méjì o kọjá méjì ní Ontario ní o aso state mi o. Ní Nigeria 7:02. Ní Nigeria. So Ọlọ́run Ọba la yatakayyar bi zaman. He is not bound to time and is not designated with place. ولا يتخصص. Ele designate ààyè fún Ọlọ́run. No. Tẹ́yà máa ń ṣe bẹ́ẹ̀ kò tí àkídà rẹ̀ lálàáfíà. Àkídà rẹ̀ Tawheed ló ṣe kí ni kò lálàáfíà. Ẹni wà bí gbé Ọlọ́run gbé sánmà Ọlọ́run gbé Isa kí ní àtọ̀ ìwọ pẹ̀lú àwọn Kírísítẹ́nì Ọlọ́run gbé Isa lọ sọ́dọ̀ rẹ̀ ó wá jókòó lọ́wọ́ ọ̀tún bàbá Ọlọ́run jókòó lọ Isa náà jókòó lọ́wọ́ ọ̀tún rẹ̀ subhanallah ولا يشغله شأن عن شأن. His management of one matter does not distract him from another. Gbogbo nǹkan ní ma sílẹ̀ kan náà. Who does that? Allah. ولا يلحقه وهم. The delusion do not grasp his reality. Delusions the most. ولا يكتنفه عقل. Lákàyè kan ò lè ẹ̀kọ́ pàṣẹ kò lè kú tá kò lè kú Ọlọ́run kò lè kú sátú Ọlọ́run lákàyè kan kọjá rẹ̀. ولا يتخصص بالذهن. Like ọpọlọ it cannot be imagined in the self. ولا يتمثل في النفس. Ẹ̀mí kan ò lè tàmásálà pé bọ́lọ́run ṣe rí lélẹ́yìí. ولا يتصور في الوهم. Lákàyè lewàmù ìròrí kan ò lè ṣe tẹ̀sí kò lè yí picture rẹ̀. ولا يتكيف في العقل. Lákàyè kan ò lè kó jọ. لا تلحقه الأوهام والأفكار. He is not grasped with delusion or thought. ليس كمثله شيء وهو السميع البصير. Akida wanu laysa nothing resemble him in any way and is attributed with hearing and sight. Eléyìí gbogbo mọ́sálásí kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ mọ gbogbo mọ́sálásí kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ mọ kọ́ àwọn jàmáà wọn ní Tawheed àkídà tó lálàáfíà àkídà àwọn tó lálàáfíà làkídà ilé. So inshallah ibi tá a lè dúró ní èní ìní pẹ̀lú ògùn Ọlọ́run ẹ máa ń follow page wa fún àwọn informations tí à ń send síta. So ti ẹ rí i pé láti bí ọ̀sẹ̀ bíi 3 àbí 4 àwọn jàmáà wàbí àsàlàfíà kan wọ́n lọ register orúkọ tí àwọn bàbá wa ti ń jẹ́ látijọ́ yìí òun náà làwọn náà lọ lè ẹ sì sọ wípé ní ma nurid illa al-islam àtúnṣe la fẹ́ ṣe èèyàn ṣe máa wá sọ pé lóun fẹ́ ṣàtúnṣe gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan
gbogbo ọkọ̀ ọlọ́run gbogbo ẹ̀sìn nasara islam ọlọ́run pé olóko ẹ̀sìn nasaraniya ni yahudiya ni bẹ́ẹ̀ ni àwọn abrahamiya majusiya islamu anabi nìkan ọlọ́run fún ní islam kò fẹ́ lómi lóko islam kò fún bẹ́ẹ̀ sì gbogbo àwọn ẹ̀sìn tó kù ìkẹ́kẹ́ náà gbogbo wọn tẹ́ bá máa gbé ní iṣẹ́ ọ̀kan ni ẹ wọ́n kọ́ mí kẹjẹ́ ìwọ wá ní kẹ́ máa wá fi ọkọ̀ impersonations eléyìí sẹ́sìn kì í sẹ́sìn rárá àtọ́ ẹ fẹ́ bà nǹkan jẹ́ ni ẹ fẹ́ ọlọ́run sì sí nídìí ẹni tí máa ń bà nǹkan jẹ́ àmọ́ kó làkẹ́ lómi tún dìde lọ́la nísìnyí nǹkan kan dá mi lójú lọ́dọ̀ ọlọ́run ìpè ní ma kana lillahi ya'lu wa ma kana li ghayri llahi yagriku in tó bá jẹ́ tọ́lọ́run kò ní wálẹ̀ láíláí àmọ́ ní tí ìbá ti tọ́lọ́run bá wallahi yóò tẹ̀lé ni imamu maliki imamu madina imamu darul hijra òun làkọ́kọ́ imamu mùsùlùmí tí ó kó àdísì jọ ìgbà tó wá kó àdísì tán èyí táwọn iyì pọ̀ àpẹẹlẹ yìí pọ̀ àwọn àfáà lásìkò náà kódà khalifa lásìkò náà ó sọ fún Imam Malik kó lọ gbé Imam Malik mú àtàyè kó lọ lè gbé kó ara kàábà gbogbo àwọn èèyàn tó máa wá fún ájì ká máa gbé lọ́lú wọn Imam Malik rárá òun yóò máa dàbẹ́ ni pé ní òun fọ́ọ̀sì mọ́sàbí tó òun fọ́ọ̀sì lérí àwọn tó kù pé ọlọ́run tó òun káàkù sọ́nà mọ́sàbí tó bá máa tẹ̀lé àwọn àfáà bá bẹ̀rẹ̀ sí ní kọ tíra àfikì wọn wá lóko míì sọ àfi mú àtọ́ náà ni wọn Sufyan náà kọ Sufyan òun náà kọ mú àtọ́ Abdulrazak náà kọ mú àtọ́ àwọn yẹn kọ mú àtọ́ wá dàrú lọ́jà àwọn aṣọ fún ẹ pé ní mú àtà ìdàrú àmọ́ mú àtà Imam Malik mẹ́tọ̀ sí ìjẹ́sẹ̀ Imam Malik o ẹ kó gbogbo àwọn mú àtà tí àtàkọ̀ tán jẹ́ mú àtà ẹkọ jọ ẹ wá lọ lè dà sí odò èyí tó bá jẹ́ ti mú àtà tí Imam Malik tọ́lọ́ fọwọ́ sí ìkànnì ọlọ́run sàfọwọ́ sí gbogbo orúkọ nínú gbogbo tíra wọ̀nyí yóò lékè èyí tí yóò bá ṣe tọ́lọ́run yóò tẹ̀lé nígbà tán dágbó tíra mú àtà tí wọ́n ṣe tán dà sódò tíra mú àtà Imam Malik òun ló wá lékè gbogbo àwọn tíra tó kù ó wá tẹ̀lé so tí túmọ̀ sí pé ní ẹ bá tún dé láti nǹkan tún sọ lóko mi ló pé rábì dátọ̀lá ayémọ́tì wà lùlá máyì fíbi láti Yorùbá wà Agége àbí rábì dátọ̀lá ayémọ́tì wà lùlá máyì fíbi láti Yorùbá wà Sheikh Adam rábì dátọ̀lá owó tẹ́ bá sọ lóko àníyàn táwọn bàbá wọn fi dá kìíní ẹ̀ kalẹ̀ ọmọ kékeré ni tó ń bá dàgbà ẹ̀ pọn bàbá òun ló mọ̀ fi ṣeré orí bàbá náà sì ní jọ́ dàgbà ẹja máa ṣe lọ àmọ́ ó dáa kí gbogbo ẹni tẹ́ ń wú bàbá yìí kẹ́ tètè túbá eléyìí ìṣẹ̀sìn wàláì kìí ṣẹ̀sìn ọdọọdún lẹ́ẹ̀ma wá lọ́ǹchì ẹ̀ẹ́ma wá sáré àti yoriduna liyutfi'u nura Allahi bi afwahihim ẹ̀ sáà fẹ́ wá wó rábítà ọ̀rọ̀ nákọ́tù láì ní rábítà àwọn bàbá ṣe káàdà àti gbogbo wọn náà fọ́tò wọn là ń gbé jáde fún yẹn bàbá bá sùnú al-Mahalli àwọn bàbá wa ẹlẹ́sìn mẹ́ta àwọn bàbá wa